Otasansan Radio and TV. A kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa níkànnì Otasansan TV lórí YouTube. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún ní ká mú wá fún yín, ó náà ni ìròyìn nípa kábíyèsí ọba aláyélúwà, ọba tí ìfọba jẹ, Olúwo tìlú Ìwó, ọba Abdulrasheed. Bàbá mà tún ṣe bẹ́bẹ̀, ẹni bẹ́bẹ̀ o ni bàbá tún ṣe. Bàbá tún ṣe bẹ́bẹ̀ o. Gẹ́gẹ́ bí a ṣe rí kà nínú pátákó ayélujára ìbánidọ́rẹ̀ẹ́ Facebook tó jẹ́ ti kábíyèsí Olúwo tìlú Ìwó, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi síta. Bàbá fi síta yí pé adarí rere ó máa ń fi ipa rere lélẹ̀ ni. Adarí rere ó máa ń ṣíwájú ìṣe àti ìgbésẹ̀ kan ni. Ìdí rèé tí kábíyèsí fi láwọn darapọ̀ mọ́ gbogbo ọmọ ìlú Ìwó lápapọ̀, bẹ̀rẹ̀ látorí ẹni tó jẹ́ ààrẹ ọmọ bíbí ìlú Ìwó láti ṣe àtúnṣe pápá ìṣeré tó wà nílùú Ìwó kó lè jẹ́ lílò fún gbogbo ọmọ ìlú Ìwó lápapọ̀. Kódà nínú fídíò yìí ẹ̀yin náà sáà ti rí gẹ́gẹ́ bá a ṣe mú wá fún yín, ẹ̀yin náà sì ti rí bó ṣe ń lọ. Fúnra kábíyèsí òní wọ́n má dá tí wọ́n ń sanko. Oríṣiríṣi àwọn èèyàn òní wọ́n ti wá ń fi èrò tí wọ́n hàn lórí fídíò tí bàbá gbé jáde yìí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe kà á lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti bàbá kábíyèsí Olúwo tìlú Ìwó lórí Facebook, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n fi èrò tí wọ́n hàn ni wọ́n kí kábíyèsí, tí wọ́n sì ń ṣàdúrà fún kábíyèsí, tí wọ́n sì ń ṣàpèjúwe kábíyèsí Olúwo tìlú Ìwó gẹ́gẹ́ bí adarí rere. Kódà nínú àwọn tí wọ́n fẹ̀hónú wọn tí wọ́n sọ̀rọ̀ lórí fídíò tí bàbá gbé jáde yìí, a rí ẹni tó náà tó jẹ́ kábíyèsí orí adé nílùú kan tó náà tó kí kábíyèsí, tí wọ́n ṣàdúrà fún kábíyèsí pé aṣíwájú rere òní kábíyèsí Olúwo tìlú Ìwó. Eléyìí náà la ní ká sọ fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ náà la máa mú wá fún yín lórí ìkànnì Otasansan TV. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa o. Ẹ má gbàgbé láti máa bá ní like àwọn fídíò wa, kẹ́ ẹ dẹ̀ máa bá ní subscribe ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe. Bákan náà kẹ́ ẹ máa bá ní tẹ notification bell, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti dé sórí afẹ́fẹ́.